Ìyàtọ̀ wo ló wà láàrin egbé àti àfẹ́ẹ̀rí àti àjàbọ̀ àti ń pé gan kí ni àwọn bàbá wa ń fi àwọn nǹkan wọ̀nyí ṣe láyé ọjọ́ ọ̀hún? Kí ni àwọn ọ̀dọ́ ìwé ìwòyí ń fi àwọn nǹkan wọ̀nyí ṣe lóde ìní? Gbogbo ẹ̀ ẹ gbọ́ làbárè lórí ètò yìí lọ́jọ́ tèní. Ẹ bá wọn nǹkan fìdílé àbí kẹ́ fìdílé nǹkan kẹ́ mọ bá mi bọ̀ lórí ètò. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Hey, kí ni wọ́n ń pè ní egbé? Kí ni wọ́n ń pè ní àfẹ́ẹ̀rí? Kí ni wọ́n ń pè ní àjàbọ̀? Hey, síwájú náà ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbí yìí náà. Láyé àtijọ́, síwájú kí ìbọn àti ọta àti ẹ̀tù tó dé, ọdẹ ṣíṣe a máa nira púpọ̀ fún àwọn ọlọ́dẹ nínú igbó. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ọlọ́dẹ a sì máa ráre nínú igbó kó tó di pé wọ́n rí ẹran pa. Ọ̀bẹ, àdá àti kùmọ̀ ni àwọn ọlọ́dẹ a sì máa dọ́gbọ́n fi pẹran nínú igbó nígbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n gbogbo àwọn ẹranko inú igbó náà ni àwọn ọlọ́dẹ lè fi àwọn nǹkan wọ̀nyí pa lásìkò ìgbà náà lọ́hùn-ún. Ọdẹ tó bá ṣèṣì bá ẹkùn tàbí àwọn ẹranko líle mìíràn bíi ìkookò, kìnìún, erin lákàtàbú àti àwọn ẹranko bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní bùbá rẹ̀. Bí irú ọlọ́dẹ bẹ́ẹ̀ kò bá ní ohun tó jẹ tẹ́lẹ̀ ẹkùn, kò ní fara rí lọ. Ìdí nìyí táwọn Yorùbá sì fi máa ń sọ pé àkámọ́ ò pẹkùn, wàhálà ńlá ni tó sì lè gbẹ ẹ̀mí lọ. Kí wá ni àwọn ọlọ́dẹ nílò láti lè fi pa àwọn ẹranko burúkú yìí nínú igbó? Ibi tá a wá ń lọ gangan rèé. Ṣé ti wá nǹkan fìdílé àbẹ́ ti fìdílé nǹkan? Ẹ mọ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfẹ̀yí tẹ̀jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì Ìrírí Ayé TV tá a wà yìí. Ọdún ni mímí kì í ṣàìmọ̀ fólókó yín Muhammadu Akówódé Babakórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ tí darapọ̀ mọ́ wa, ẹ bá wa wo bí tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí, tó bá tó kù ní pupa ẹ bá wa tẹ̀ kó di funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò sì ní jẹ́ kẹ́ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ ẹ tún mọ bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí, ẹ lè pè mí sórí nọ́mbà tẹ́wọ̀n lórí ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí, +229 97 74 76 51. Fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English, ẹ tẹ +229 97 74 76 51. Ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Àní ọdẹ tí ó bá pa ẹkùn, ọdẹ tí ó bá pa ẹfọ̀n, ọdẹ tí ó bá pa kìnìún àbí ọdẹ tí ó bá pa àmọ̀tẹ́kùn nínú igbó, ọdẹ yìí ó gbọ́dọ̀ tọ́jú àwọn nǹkan mẹ́ta yìí dání. Àkọ́kọ́ ń bẹ egbé, ìkejì àfẹ́ẹ̀rí, ìkẹta àjàbọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá egbé kiri lóde ìní, kí lẹ fi ń ṣe? Ṣọ́dẹ niyín ni. Púpọ̀ nù yín olè lẹ fi ń jà kiri. Gbogbo ẹ̀yin náà tẹ́ sì ń wá àfẹ́ẹ̀rí kiri lóde ìní, kò sí nǹkan méjì tẹ́ fi ń ṣe ju pé kẹ́ mọ fi bá tèèyàn jẹ́ lọ. Ẹ mọ wá dúró sínú òkùnkùn tafà sínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n ẹ mọ́ gbàgbé o, ẹ máa rántí pé béèyàn bá tafà sókè tó yí odó borí, bó ba yóò bá rí ẹ, ó bá ọ̀run wò ẹ́ kedere. Kí wá ní ìyàtọ̀ tó wà láàrin egbé, àfẹ́ẹ̀rí àti àjàbọ̀? Ẹ jẹ́ ká farabalẹ̀ ká gbọ́ àlàyé rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan. Mò ń bọ̀ mi tí ì dé. Ìrírí Ayé TV, àwa ni bàbá. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi àjàbọ̀ náà. Àjàbọ̀ dàbí àdóni tó ṣe ń pé àwọn ọdẹ wọn a máa rọra fi dẹ́ngẹ́rẹ́ ẹnu báyìí ni, torí ń pé kò gbọ́dọ̀ ká ahọ́n. Ìwọ ni, májèlé ni. Ìdí rèé táwọn ọdẹ fi máa ń dẹ́ngẹ́rẹ́ ẹnu tí kìí fi ká ahọ́n wọn. Wọ́n ní tí gbogbo rẹ̀ bá dàrú, tí gbogbo rẹ̀ bá pokùrùmùṣù tán nínú igbó, àkókò yìí gan làwọn ọdẹ máa ń lo àjàbọ̀ yìí nínú igbó.
wọ́n ní tí ọdẹ bá ti lo àjàbọ́ yìí nínú igbó tán kò gbọ́dọ̀ yẹsẹ̀ kúrò níbi tó dúró sí, kò gbọ́dọ̀ kúrò lójú kan náà, kò gbọ́dọ̀ yẹsẹ̀ kúrò lójú kan náà títí tí ẹranko burúkú tí ń bá wàyà àjà nínú igbó yìí yóò fi bá tirẹ̀ lọ kúrò níbi tó wà. Wọ́n ní tó bá sì jẹ́ nínú ewu kan náà ló wà, bóyá lójú ogun àbí níbi táwọn olè gbé ń ṣọṣẹ́ lọ́wọ́, tí ó bá ti lè lo àjàbọ́ yìí kò gbọ́dọ̀ kúrò níbi tó wà títí gbogbo àwọn ewu yìí yóò fi ré kọjá lórí rẹ̀. Iṣẹ́ tí àjàbọ́ máa ń ṣe rèé. Kí wá ní àfẹ́ẹ̀rí ní tirẹ̀? Irú iṣẹ́ wo lòun máa ń ṣe? Mò ń padà bọ̀ sórí ètò. Ìrírí ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Àní àfẹ́ẹ̀rí ní tirẹ̀, ó fara pẹ́ àjàbọ́ tá a sọ wá lọ yìí, ṣùgbọ́n ìyàtọ̀ tó wà níbẹ̀ rèé. Ẹni tó bá lo àfẹ́ẹ̀rí ní tirẹ̀, òun lè máa rìn kiri tí kò sì sí ẹranko kan tó lè rí. Àyàfi ẹranko tó bá jẹ́ abara méjì bí àwọn ṣẹranko ṣènìyàn tó wà nínú igbó, àwọn nìkan ni wọ́n lè rí ẹni tó bá lo àfẹ́ẹ̀rí. Tó bá sì jẹ́ ogun ilé ń jó olè ń jà náà ló ṣẹlẹ̀, tí wọ́n bá lo àfẹ́ẹ̀rí, wọ́n ní o lè máa rìn kiri lọ́ntì ẹ̀, kò sì sẹ́nì kankan tó lè rí ẹ̀. Àyàfi ẹni tó bá wọ ẹjú nìkan ló lè mọ̀ yí pé èèyàn ń lọ. Ìdí sì rèé tí àwọn èèyàn fi ń lò ó lóde ìní láti fi máa ṣiṣẹ́ ibi. Ìdí rèé táwọn ọ̀dọ́ fi ń lò ó lóde ìní láti fi máa jalè kiri. Kí wá ní egbé ní tirẹ̀? Iṣẹ́ ò lè gbé wà fún? Mò ń bọ̀ mi tí dé, ẹ mọ̀ bá mi bọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ètò. Kò sẹ́yẹ náà tí ó dorí kodò bí àdán, àfèyí tẹ́jẹ̀ ó tẹnu rẹ̀ jáde. Àní egbé ní tirẹ̀, a máa gbé ẹni tó bá lò ó kúrò pátápátá ní àgbègbè tí jàǹbá àbí àgbègbè téwu ti wà yìí ni. Ìdí rèé táwọn Yorùbá sì fi máa ń sọ yín pé ọdẹ tí yóò bá pa ẹkùn kó múra kó má ṣe gbàgbé egbé sínú ilé. Ṣùgbọ́n ibi tí egbé ń tiẹ̀ wá burú sí rèé. Wọ́n ní tí egbé bá gbé ènìyàn báyìí, ó lè lọ ju ẹni yìí síbi tí kò yẹ. Ó lè lọ ju ẹlòmíì sórí igi, ó lè lọ ju ẹlòmíì sórí títì, ó lè lọ ju ẹlòmíì sínú odò. Kódà gan, ó lè lọ ju ẹlòmíì sí gbangba ọjà àbí kó lọ ju ẹlòmíì sẹ́nu tírélà. Ṣùgbọ́n a gbọ́ yín pé àwọn egbé kan ti ní rìmóòtù nísìn, ṣé tẹlẹkọ̀mọ́dì lẹ mọ́ ń pè é? Wọ́n ní àwọn egbé kan ti ní tẹlẹkọ̀mọ́dì nísìn tó ṣe yí pé ibi tó o bá sọ fún yín pé kó gbé ẹ lọ, ibẹ̀ gangan ni ó gbé ẹ lọ. Kò ní gbé ẹ lọ sẹ́nu tírélà mọ́ àbí kó gbé ẹ lọ sínú odò. Mo ní nǹkan bẹ lọ́dọ̀ àwọn àgbà, ìṣẹ̀ṣe òun la gbà. Bí bẹ́ẹ̀ kọ́, kí láǹfààní àpò ṣòkòtò téèyàn ní tí ń sọ ni lówó nù lójoojúmọ́? Kí láǹfààní egbé tó gbé ni kúrò lẹ́nu ikú tó tún lọ ju ni sẹ́nu tírélà? Ẹ̀rí ń pé òṣàbò lè gbè mí, fi mí sí bó ṣe bá mi nì. Gbogbo ẹ̀yin tẹ́ ń wá egbé, ẹ ṣọ́ra gidi gan. Egbé tó ní rìmúùtù, egbé tó ní tẹlẹkọ̀mọ́dì òun ni kẹ́ ẹ wá. Kẹ́ ẹ má bàa lọ bára yín nínú odò àbí kẹ́ ẹ lọ bára yín lẹ́nu tírélà. Ẹ ṣọ́ra gidi gan. Ìrírí ayé TV, ìkànnì tí ń kọ́ni lọ́gbọ́n, tí ń fúnni lóye. Àwọn nǹkan tá a kà sílẹ̀ yìí làwọn bàbá wa fi ń ṣọdẹ àwọn ẹranko búburú nínú igbó láyé ìgbà náà lọ́hùn-ún. Ṣùgbọ́n lóde ìní, àwọn nǹkan wọ̀nyí làwọn ọ̀dọ́ fi ń ṣe ọdẹ owó burúkú láti jí kó sápò ara wọn lóde ìní. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Oògùn ẹni ẹlẹ́ni, iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ti ń ṣe láti bí 20 ọdún bọ̀ sẹ́yìn. Ẹ̀yin ẹ sì débẹ̀ láàrin wákàtí kan, ẹ sì palẹ̀mọ́ gbogbo rẹ̀. Ẹ rántí yín pé bálọ̀bálọ̀ àbọ̀ ń bọ̀ o. Àwọn ọlọ́pàá, àwọn agbófinró gan tó yẹ kí wọ́n súnmọ́ àwọn àgbà kí wọ́n gba àwọn nǹkan wọ̀nyí láti fi dáàbò bo aráàlú, láti fi dáàbò bo àwọn dúkìá aráàlú. Púpọ̀ nínú àwọn ọlọ́pàá yìí ló ti kẹ̀yìn síṣẹ̀ṣe. Wọn ò rí tìṣẹ̀ṣe rò rárá. Ohun tó yẹ kó mọ wúlò fẹ́yìn tẹ́ ń dáàbò bo aráàlú, àwọn olè, àwọn jàǹdùkú ni wá ń wúlò fún. Tó bá yá tán, ẹ mọ̀ wá sọ yín pé ìjọba lamúnimóògùn. Ìjọba tí kì í ṣe amúnimólè, kí ló wá dé tẹ̀yìn ẹ̀ lè mólè? Nígbà tó ṣe yín pé àwọn olè ti lágbára jù yín lọ. Gbogbo ẹ̀yin tẹ́ wà nínú iṣẹ́ ọlọ́pàá tẹ́ ẹ jọmọ oko, ẹ padà wálé, ẹ lọ àwọn gbèríko yìí kẹ́ ẹ lọ gba àwọn nǹkan lọ́dọ̀ àwọn bàbá, kẹ́
kẹ́ ẹ mọ fi dáàbò bora yín kẹ́ ẹ mọ fi dáàbò bo aráàlú kò séwọ̀ níbẹ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. Àlàyé nípa ẹgbẹ́ àjàbọ́ àtàfẹ́ẹ̀rì náà láti mú wá sí orí ètò lọ́jọ́ tèní. Mo mọ̀ yí pé rọgbọ́ kan sí ìkejì kan níbẹ̀. Èmi ò wá nítorí àwíjàre kí tó tán lẹ́nu. Mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ bá ń tẹ láìkà ìyẹn àtàǹpàkò tó gbẹnu sókè nísàlẹ̀ yìí. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ sì ń gbọ́ wa tẹ́ ń wò wá tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí. Mo ní ẹ wo bí tí wọ́n kọ subscribe sí nísàlẹ̀ yìí tó bá tó kù ní pupa ẹ ti darapọ̀ mọ́ wa nù. Ẹ bá wa tẹ̀ kó de funfun. Ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí kò sì ní jẹ́ kẹ́ ẹ mọ́ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò. Kẹ́ ẹ sì má gbàgbé ẹ máa bá wa pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ètò yìí ẹ pè ohun ìfẹ́ SOMIDA sórí nọ́mbà tẹ́ ń wò lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 ẹ ṣeun púpọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá. Ẹ̀yà àgbè mi ṣetán rèlú ìdáró bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkosùn lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn mímọ fẹlẹ́ ìṣèlọ lọ́jọ́ tèní mi ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá èyí ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣó àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òun ní ní débà wò. Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò kì í ṣe tikú kì í ṣe tàrùn. Ìpàdé mi àti yín ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún máa pàdé. Mi ò fi yín sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. Ìrírí Ayé TV àwa ni bàbá.